Pasuma wonder Bitcoin 2022 ó ṣì ń lọ lọ́wọ́ o. A ní wọ́n ṣì ń gbà lọ́wọ́ DD aláyé ṣì ń ṣe kí ni ó ṣì ń ṣe transfer. Ó ń lọ lọ́wọ́ ẹ ṣe transfer ó jókòó sílẹ̀ pa. I say I welcome everybody once again. My name is Olatayo. I'm Okade aka Ijebuu. We're all here tonight for Alhaji Musiliu Akinsanya Ọba Lóṣòdì. Bẹ́ẹ̀ni, chairman tó dúró tán from chairman to Ọba ó dúró tán Ayédáadé wà. Gbadé wọ̀lú Ògúnmọ́dádé. Hey! Àjọ máa gbádùn ara wa ní incoming ló ń jẹ́ in advance la wà níbí. Tó bá tún di Sunday ẹ sọ pé níbo la máa wà sẹ́ẹ̀. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Hey. Níbo la fẹ́ wà lọ́la? A ti bẹ̀rẹ̀ láti 4-5 days. A máa ṣe wọ Monday morning ni tó ṣe máa jẹ́ nìyẹn. Alhaji Musiliu wíbo lẹ fẹ́ wà lọ́la mo ti gba àyè sílẹ̀ fún yín. Tí mo bá dárúkọ bẹ́ẹ̀ máa ní Ìjẹ̀bú ìwọ̀rẹ̀ tó wà mò ń bọ̀ máa débẹ̀. Lọ́fẹ̀ẹ́ Alhaji Musiliu mo fún yín ní Lakers ọ̀la ibẹ̀ la máa wà láti aago 5. Ẹ sọ pé Ìkòròdú ni ẹ láìkì Ìkòròdú ẹ má wọrí Alhaji ẹ fọkànbalẹ̀ king ẹ má wọrí sẹ mo ti gba yàrá 6 lẹ̀ ẹ má fòrí Pretty náà ló ń bọ̀ Pretty ló máa play Lakers bọ́ọ̀lù ní Ìkòròdú. A máa ṣe wọ Monday ni tó bá di Monday mi mọ ibi tí Kẹ́mi Akórèdé ti fẹ́ host yìí ṣùgbọ́n ó ń dárúkọ ibì kan tó pọ̀ ní Lẹ́kì jọ orí omi tó fẹ́ lọ yẹn bóòtù mélòó 4 ó pọ̀ èèyàn 150 lórí ẹyọ kan. Pretty, you got work to do tonight. You gotta work with Alhaji Pasuma wonder. Pretty play ó pọ̀ sẹ́yìn. If I no follow person go home I say my wife no go complain say I don't follow DJ Pretty. She could just say, make sure you come back home tomorrow morning. I'll say, I'm fight Mojini. So right now, I want to welcome everybody once again to this beautiful atmosphere, all the way from our state. We have a lot of criminal people here. We have our officers, and we have some bouncers today, and we have from navies here today, all for security people, security purpose. So we're about to start the program right now, but before then, Pretty got to. So you just speak for there. For now, you don't have to parallel. Now, I'm calling on my brother because I have Ola Wiki, Mama Wiki. I have a lot of dancers and performing on my Shibugwe to my door because of Alhaji Musiliu Akinsanya Ọba Lóṣòdì. Yeah, I wanted to call on my brother right now for 10-15 minutes. Láti jẹ́ gbogbo ẹ̀ máa dùn kó tó di pé a máa ṣe kíni a máa tẹ̀síwájú. But before then, mo fi àkókò yìí welcome Alhaji Dr. Musiliu dé Àyìndé Akinsanya Gbadéwọ̀lú wà Olú Òṣòdì of Òṣòdì. Bó ṣe máa jẹ́ nìyẹn. Fẹ́sùjì, get ready in the next 2-3 minutes. Mo fẹ́ fi àkókò yìí kí Alhaji Suleiman Ọ̀jọ́rá Kúdẹ̀lẹ́tì DJ. Ọ̀nà Yorùbá sọjọ́ lẹ́wọ̀n ẹnu kìnìún àkekèé ọwà wà. Bàbá Ìyábọ̀ take over 99 president àwa wà. Àbókíbà ní dáyà bí wà láìbágùn ìyá kárì. Ọ̀básàrà mú cháchá ń dá lálẹ́ lẹ́rí ákárí. Lákàfárà bí Adi Ayáàtì Àbákàyárì. Mátàpá sófin lè wo ẹ̀ tó bá ti fẹ́ rí jazz kárí. Ẹ̀yin Yorùbá tẹ̀kọ́ síra wọn má kí tán lásọ̀gbà rẹ̀ jẹ. What's my record? Ó fẹ́ fún Fọbáfẹ́mi bó máa fojú sunkún ọmọ jẹ́jẹ́. Ẹ̀dìyẹ jẹ́ fún ara wọn abínibí ń dání òbílẹ̀ jẹ́. Tẹ́tódé lárí àmọ́ lásìkò tó bá ní ìfún ọmọ jẹ́jẹ́. Akínsanya Ayédáadé. Yeah.
I'm